Ẹ̀yin èèyàn lé èwo lè ṣe ṣàlàáfíà ní abá yín. Gist tèmi wọ́n ní Kábíyèsí àti Queen Naomi wọ́n ní wọ́n panic o nígbà tí Ifá Prince tó ní ìlú jàǹbá ó fẹ́ bẹ́ sílẹ̀ ní àárín àwọn olórí yìí pé wọ́n ní láti tètè separate wọn kí oníkálukú wà ní ilé wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí ètò ti tèmi. Ṣé àlàáfíà ni abá yín gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ lọ subscribe o. Ẹ̀yin tí ẹ dẹ̀ ti subscribe, tẹ̀ ń padà bọ̀ wá sí orí channel, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé ẹ kú àdúrótì. Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o. Ẹ ṣé, mo dúpẹ́. Gist tèmi, wọ́n ní Kábíyèsí ní àwọn fẹ́ kí àwọn olórí yìí kí wọ́n tètè gbáradì wípé ọdún tí ń lọ sí òpin, wípé ká tó rí òpin ọdún, àwọn fẹ́ jẹ́ kí ìyàwó àwọn kan padà wá sínú palace. Wọ́n nítorí Ifá Prince ó ní ìlú jàǹbá fẹ́ lù láàrin àwọn olórí, wípé wọ́n ní láti tètè separate wọn lẹ́yọ kọ̀ọ̀kan kí oníkálukú wà ní ilé wọn. Gist tèmi nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ó ti pẹ́ ta ti wà lẹ́nu pé kí àwọn olórí lọ́ra lé. And the reason ni pé Kábíyèsí gan ti mọ̀ pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Wọ́n ti mọ̀ pé wọ́n máa hurt ara wọn ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ó dá lórí owó. Owó àwọn olórí ti pọ̀ jù, especially Mariam àti olórí Ronke àti Tobi. Owó wọn ti pọ̀ jù. They are jealous àti Ashley. Wọ́n jealous kú ni. Lóòótọ́ a ní pé Tobi ò kí ń sọ̀rọ̀, but Tobi gan jealous. Tí Tobi ò bá jealous, ṣé Tobi á lanu ẹ̀ gbàgàdàgbàgàdà á máa sọ pé Queen Naomi award tó lọ gbà ní Singapore wípé low key ni. Mélòó lo ti gbà internationally? A tún máa sunkún, Kábíyèsí ò ní time fún o, Kábíyèsí ò ní time fún ẹ. Láàárín ìyàwó mẹ́fà ló fẹ́ kí Kábíyèsí ní time fún ẹ. So kì í ṣe nǹkan kékeré rárá. They are too jealous. Too jealous. Too yẹn tiẹ̀ ti pọ̀ jù. Kí ló dé? Wọ́n ní ìtorí ẹ̀ ní Kábíyèsí ti fi ní kí gbogbo wọn kán wà láàyè ara wọn. Nítorí pé bá a tún ṣe gbọ́ gist allegedly, wọ́n ní pé èèyàn kan máa ṣe jàǹbá fún èèyàn kan nínú wọn. So ìtorí ẹ̀ ní Kábíyèsí fẹ́ kí oníkálukú wà nílé ẹ̀, kán wà nílé wọn, so that ọkàn Kábíyèsí gan á fi balẹ̀. Ẹ mọ̀ pé Queen Naomi ti sọ fún wọn pé tí wọn bá kó gbogbo wọn kúrò, àwọn ò ní wá. So Kábíyèsí ò dẹ̀ play pẹ̀lú Queen Naomi. This time around, Kábíyèsí ò ṣeré rárá. Wọn ò ṣeré o. So wọ́n ní àwọn fẹ́ kí gbogbo wọn kán wà ní ilé wọn. Ìtorí ẹ̀ ní Kábíyèsí fi ń ra ilé tó bá ti wù wọ́n fún wọn láti make wọn happy. So inú àwọn olórí yóò dùn wípé Queen Naomi fẹ́ padà wá sínú palace. Inú wọn ò dùn rárá. Ó bá wọn lójijì wípé ọ̀rọ̀ Kábíyèsí àti Queen Naomi wọ̀ nítorí pé gbogbo nǹkan tó ń ṣe tí Mariam ṣe àti olórí Ronke gbogbo ẹ̀ ti bàjẹ́. Ojú Kábíyèsí ti ká. So ọ̀rọ̀ yìí ó bá wọn lójijì gan-an. Ẹ̀yin náà dẹ̀ wò lẹ́nu bí ọ̀sẹ̀ bíi méjì báyìí, orí social media ń ṣe gbìgbìgbì ni lórí birthday Tadéníkàwò àti gbogbo award tí Queen Naomi ń gbà kiri. Èyí ìgò jẹ́ kán ní èsùn, especially Mariam, wọ́n ló ń sunkún lójoojúmọ́ ni. Kò jẹ́ kán lè sùn, ó ń fún ní headache. Ṣé ẹ rí tí Mariam bá ti rí Queen Naomi báyìí, ó dàbí ẹ́ pé nǹkan kan máa ń ṣe. I think the jealousy is too much. Kò tiẹ̀ lè stand láti máa rí Queen Naomi. Kò dẹ̀ lè ṣe anything.
kò sí nǹkan tó lè ṣe. It's either kó gba kámú àbí kó má máa wo social media, kó kúkú mú gbogbo fóònù ẹ kó lù ú pa, kó má máa wo social media because kò sí bó tó bá ti ṣí fídíò báyìí àbí anything, ọ̀rọ̀ Queen Naomi ló máa máa rí. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní ifá máa ń ti sọ o wípé kò sí nǹkan tó lè ṣe o àfi kí kábíyèsí tètè separate àwọn olórí yìí kó má bàa ṣe jàǹbá fúnra wọn. Ẹ̀yin èèyàn lé, tó bá ní àǹtí wa sáré àtolórí Rónkẹ́ àtàṣílì, kò sí play tí wọn ò play tán. Tó máa ń pèèyàn ní game planner làwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣùgbọ́n gbogbo bá ṣe ń ṣe bẹ́ẹ̀ àṣírí wọn ń tú ni. Wọ́n sáré but still yet gbogbo bó ṣe ń ṣe kò gbogbo ẹ̀ kò sí èyí tó jẹ́ pé ó jẹ́, gbogbo àṣírí wọn ń tú ni. So kábíyèsí ní àwọn ò lè gbé pọ̀ kán gbé ọ̀tọ̀ọ̀tọ̀ wípé torí ifá máa ń ti lu ìlù wípé àwọn olórí yìí wọ́n máa fẹ́ hàmà ara wọn. So kò jẹ́ bó ṣe jẹ́ gist ta gbọ́ nìyẹn ta ní ká sọ fún yín. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o, òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.